Ó lágbára o. Bàbá Mohbad ti launch new album lórí Audiomack fáwọn friends, àwọn olólùfẹ́, àwọn supporters wọn láti ran career wọn lọ́wọ́. Wọ́n ní kó lọ máa stream ẹ̀. And Bàbá Mohbad gọ́dẹ̀ ti ń look so fresh. Ẹ̀yin èèyàn, ò bára wọn ṣe ń dán, tara wọn jọ̀lọ̀, táwọ̀ wọn dán. Ìyẹn túmọ̀ sí pé bàbá náà ti ń gbẹnu sí owó díẹ̀díẹ̀ nìyẹn. Owó díẹ̀díẹ̀ ti ń wà lọ́wọ́ Bàbá Mohbad. Anyway, àwọn Mohbad náà kò ti ní bàbá òun ni mentor òun, àbí bàbá yẹn náà wò pé káwọn má sùn, pé glory tó wà lára Mohbad táyé ń pariwo ẹ̀ lọ́sàn-án lọ́sì, káwọn má jẹ́ kó kàn lọ bẹ́ẹ̀ just like that. Àwọn náà ní láti máa kọrin so that àwọn èèyàn wọ́n lè mọ̀ pé career yẹn inú ẹbí ló wà, orin kíkọ inú ẹ̀jẹ̀ Mohbad ló wà. So àwọn náà ti tètè bẹ̀rẹ̀ sí ní kọrin báyìí. Ọlọ́run kó ṣàánú wa ni. N fẹ́ lè sọ pé bàbá Mohbad wọ́n ti ń look fresh. Àwọn wọn tó ń dùn ìgànwó jáde jù wá tí Mohbad wà láyé lọ, abẹ́ẹ̀rí. Bàbá Mohbad àwọn náà look fresh yìí o. Orin wọn wá ti wà lórí Audiomack báyìí o fún àwọn èèyàn láti lọ máa stream ẹ̀. Ọ̀rọ̀ kù Mohbad ṣì wà ní kóòtù, ẹjọ́ yẹn ṣì lọ lọ́wọ́ o. It is still there hanging o. Wọ́n ṣì ń ṣe kéèsì yẹn lọ́wọ́. And gbogbo àwọn gbàgbós tó ń lọ lórí social media náà nípa kéèsì justice for Mohbad, ìyẹn náà lọ lápá kan. Ẹ̀yin èèyàn kú mọ̀ pé oríṣiríṣi gbàgbós náà la kó ti ń rí lẹ́nujọ́ mẹ́ta ìgan. Àwọn oríṣiríṣi àṣírí mi ló tún ti ń tú jáde. Kàrímọ́ tó jẹ́gbọ́n Wùmí tó ń sọ́pọ́tì Wùmí tẹ́lẹ̀ tó ń parọ́ oríṣiríṣi mọ́ bàbá Mohbad, ìyẹn náà tó ti gbẹ́nu síta. Òun náà ti bẹ̀rẹ̀ sí táwọn àṣírí mi, ó ti ń ju gbàgbós lu Wùmí àtàwọn supporters ẹ̀. Oríṣiríṣi àṣírí mi ló ṣàtúntú jáde ńsìn lórí justice for Mohbad. Kódà omi tọrọ yẹn gan dé dúró báyìí, ó jẹ́ kọ́pọ̀ mọ́ wò pé kí ló dé gan táwọn Nigerian police ń drag matter yìí to this extent tá a fi tí rí justice fún Mohbad láti jẹ́ ọjọ́ yìí. Àmọ́ kọ́lọ̀ kó ṣàṣàánú wa ni ọ̀rọ̀ justice for Mohbad àti ìmọ̀kan tó máa yọrí ẹ̀bọ̀ kéèsì yẹn ó ṣì ń lọ lọ́wọ́. Gbàgbós sí orí social media náà dẹ̀ ní òun náà lọ lápá kan. Tẹ̀já àwọn nǹkan táwọn èèyàn ń sọ lábẹ́ kọ́mẹ̀ǹtì. Risikat Oluwatoyin ni Baba sue Wunmi to do DNA, get the truth and bury Mohbad. All this song is not necessary. When Mohbad is still in mortuary, this is not right. Ẹ gbọ́ ẹ̀yin èèyàn, ṣé orin tí bàbá Mohbad ń kọ yìí ṣé kò dáa ni? Torí Risikat ní kò dáa o. Risikat Oluwatoyin ní kò dáa tó o. Ẹ gbọ́ ṣé ó dáa tó àbí kò dáa tó? Okay o. Balógun Táyọ̀ òun náà ni if a man or woman can single-handedly raise 3 children without the other parents, let's appreciate them, most especially a man. Let's give it to him. How many Nigerian musicians leave their profession to his son to carry on while they are still young? Like Mohbad said in his song, Dad borrowed money make I go school, but Dad, I'm sorry, I didn't go to school. He further said, 10 years I no see mommy. Whosoever conspiring to kill this man's son will never rest. Ẹ gbọ́ ṣẹ̀túngbọ̀n nǹkan tẹ́lẹ̀ yìí sọ báyìí, òun tún ní pé olórin mélòó ni ó ṣe pé bàbá wọn ló fi kàrí àwọn sílẹ̀ fún ọmọ. Ẹ gbọ́ ṣé bàbá Mohbad ló fi kàrí orin kíkọ? Ṣé bàbá Mohbad ló jẹ́ kí ni ó kọ́kọ́ ń kọrin before Mohbad ni? Okay, kí lẹ́yìn náà rí sí kọ́mẹ̀ntì yìí? Ẹ máa jèrò yín lórí èsì under comment section. Another commenter, Bola Okunola, Oni, keep singing lovely dad. If that makes you happy, you are loved by all good people of the world. We shall get there, come rain or shine. They can't buy your son and still shut you down. Okay o, a lot of people don't encourage Baba Mohbad lábẹ́ fídíò yìí wípé kí bàbá keep it up o, kí bàbá máa enjoy live wọn, kán máa kọrin wọn lọ. Àwọn ready láti máa bá bàbá stream kí bàbá náà lè máa rí owó díẹ̀díẹ̀ láti fi máa gbéra. Ẹ̀yin èèyàn, case Mohbad ṣì wà ní kóòtù gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ, and gbàgbós orí social media náà dẹ̀ ń lọ lápá kan. Níbi tí case yẹn máa já sí àti ìmọ̀ o, àmọ́ gbogbo bó bá ṣe lọ ìmọ̀ àṣà máa follow page wa wípé a máa gbé update yẹn wá fún yín live and direct. And please don't forget to subscribe, like, share and follow us. Thanks for watching.